Hello everybody, welcome back to YORUBA TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, share this program and give us super thanks. God bless you. Mr. Latrine Ashegita. Emma Bino, brother, I have a question for you. I mean, some questions. Because at this point, I think you as a person will be able to give us some answers. See àwọn rúkèrúdò tó ń ṣẹlẹ̀ síyàwó yín. Mo notice as a concerned citizen wípé látọjọ́ tẹ́ ẹ ti fẹ́ ọmọbìnrin yẹn ni ò ti nísinmi. Ṣé ẹsẹ̀ yín ò dánú lé Lizzy ni? Ẹ má bínú o, brother mi. Ṣé ẹsẹ̀ yín ò dá lọ́dọ̀ ẹ̀ ni? Àbí wọ́n lé kúrò ní Èkó, wọ́n tún lé wá sílé bàbá yín, still náà wọ́n sì ń set ẹ̀ up nínú family house yín. Ìyàwó yín fúnra rẹ̀ ló sọ pé inú ilé ọkọ òun ló ń wà. Ṣé inú ilé ọkọ yẹn náà títí wá ń set ẹ̀ up? Mr. Latrine, ẹ má bínú o. I feel like ìṣòro tó ń ja Lizzy lénìí, ẹ̀yin gangan ni o. Torí before she got married, she was a sweet, peaceful person. After she got married to you, ni ogun ayé wá bẹ̀rẹ̀ sínú ayé ẹ̀. I mean, you are the weapon fashioned against Lissi'ole. Ẹ má bínú o, ìbéèrè ò fàjà o. What is your intention fún ọmọbìnrin? Because I think that tá bá ṣe show fún Lissi'ole, tá sọ pé aláṣejù ni, tá sọ pé kó lọ nísinmi. Ẹ̀yin gan wọ́n fara yín torí ẹ wà ń bẹ̀gbà tíyàwó yín ń ké síwájú ń ké sẹ́yìn láàárọ̀. Ẹ dẹ̀ ẹ́ agree torí ó ń ṣe yẹsà yẹsà fún yín. I mean, as a man, àbí ṣé kì í ṣọkùnrin ni yín ni? Kí ló dé tó jẹ́ pé ẹ̀yin gangan lẹ ń derive joy nínú kẹ́ máa rí ìyàwó yín kó máa kígbe everyday? The problem tó ń ja Lizzy kò sí lórí social media kí tẹ̀ ń ṣàǹtí ìyàbọ̀. Ẹ̀yin gangan fúnra yín ni, Mr. Latrine. Because if this woman is sleeping with you and she's not having peace of mind, ẹ wo gbogbo ojú Lizzy bó ṣe rí. In fact gan, láti ìjẹta tí Lizzy ti bẹ̀rẹ̀ sí ń ṣe show, I am 100% sure pé kò wẹ̀. Because aṣọ kan náà ni. Lójú wa ń bí báyìí, kó tó tẹ́kẹ́ tó transfer ẹ̀ lọ sí Ìbàdàn ló ń sọ pé òun rán oró lọ́wọ́. Ṣé ilé dádì yín yẹn ló wá parí oró tó rán yẹn sí ni? Kí ló dé tó jẹ́ pé kò síbi tẹ́ ẹ lè lọ kẹ́yìn méjèèjì kúrò nínú ayé kẹ́gbọ̀nà ọ̀run lọ lénìí? Ẹ ní nísinmi náà ni. Ilé bàbá yín, ó ní ilé ọkọ òun ló ń wà. Ṣé ilé ọkọ ẹ̀ yẹn náà kò tún sí sinmi ń bẹ̀ ni? I mean, these are questions we need to ask you. Bí ìyàwó yín ṣe wà yẹn, ó máa gbá burúkú burúkú. Kò sẹ́nibọ̀dì tó rí ẹ, kò sẹ́nibọ̀dì tó mọ̀ ẹ́. Ìwọ nìkan náà ló ń jí, ló ń wá nǹkan tí ò sọnù kiri. Ẹ̀yin náà ní ẹ lọ. In fact, ẹ̀yin gangan ni ẹ set Lizzy up o, Mr. Latrine. Torí inú ọ̀rọ̀ tí ìyàwó yín sọ, ó ní ẹ̀yin lẹ lọ gba bricklayer yẹn. Ó yá. So ẹ̀yin lẹ dìídì lọ mú ọmọ Yorùbá tó jẹ́ bricklayer tẹ́dẹ̀ mọ̀ pé ìyàwó yín ò ní fẹ́ ọmọ Yorùbá tó ń ṣe bricklayer. Ẹ̀yin lẹ mú wá, ẹ̀yin gangan ni Gistlover, Mr. Latrine. Ẹ̀yin gangan ni Gistlover, ẹ̀yin ni Àdótòṣì tó ń bayé Lizzy jẹ́. She has been sleeping with the enemy all this while. She just doesn't know. She don't know. Torí ẹ̀yin lẹ lọ mú bricklayer wá. Ibo lẹ ti rí Mr. Latrine, ó yẹ kán gbé yín ni. Ibo lẹ ti rí bricklayer tẹ́ fi wá, tẹ́ mú wá, tẹ́ wá fún ìyàwó yín. Ìyàwó yín tún sọ pé bricklayer yóò dàbí set up, ẹni kó má worry. Ẹ̀yin gangan lẹ lọ set Lizzy up lọ́dọ̀ Gistlover. Tán bá mú yín dáadáa, wọ́n máa rí pé gbogbo information Lizzy tó ń jáde, gbogbo àwọn ọmọ Lizzy tó ń gbà síṣẹ́ tí gbogbo wọn lọ sọ́dọ̀ Gistlover,
Mr. Latrine ni weapon to fashion against Lizzy. Ó dàbẹ̀ ni pé ó ti ń yé wa ń sìn rẹ̀. Ẹ fọmọdé ilé ẹ má pa. Ẹ̀bẹ̀ là ń bòṣìkà. Mr. Latrine, ṣebí gbígbéyàwó ló gbé yín yàwó. Èwo wà ní kẹ́ wá máa lépa ẹ̀mí ẹ̀. Ó fẹ́ yín ní ṣùlọ́kà ni. Ó sanwó orí yín gbogbo ẹ̀ ló kólẹ̀. Kí ló wá dé tẹ́ wá fẹ́ gbẹ̀mí ọmọ lọ́mọ? Ṣé torí ogún àbí torí wíìlì tó sọ pé òun ti ṣe sílẹ̀ fún yín? Ibo lẹ ti rí bricklayer ọmọ Yorùbá tẹ́ wá fún ìyàwó yín nulẹ̀. Tẹ́ dẹ̀ mọ̀ pé ó yẹ kán mú yín dáadáa. Let us see if Nigerian police will now do their job now. Because game lẹ wá gbá fún Lizzy. Ẹ tẹ̀ sọ gan nu voice note gan. Ẹni kí Fọlá tọ́jú òbò ẹ̀ ó rántí reason tẹ́ fi lọ. Game lẹ wá gbá fún ọmọ yẹn. Ọmọ yẹn ò kúkú mọ nǹkan kan. Ẹ̀yin gangan lẹ wà ní ìgbò tẹ́ ń jẹ́ jean. Ẹ̀yin gangan lẹ jẹ́ kí ọmọbìnrin yìí ní ìsinmi. Ẹ̀yin gangan lẹ lọ ń pàdé àpò pọ̀ pẹ̀lú àwọn ọ̀tá ẹ̀ tẹ́ ń ta information. Torí àwa náà sọ bẹ́ẹ̀. Báwo ni information Lizzy ṣe ń dọ́dọ̀ Gistlover? Báwo ni gbogbo èèyàn bí báyìí ṣe wọ́n á attack Lizzy? Àṣẹ Mr. Latrine ló wà nídìí ọ̀rọ̀ ayé Lizzy tí ayé Lizzy ò ṣe nísinmi. Lizzy, advice tí mo ní fún ẹ ni. Since tó jẹ́ pé Mr. Latrine ló mú bricklayer yẹn wá, ẹ̀dẹ̀jọ́ ń sùn ẹjọ́ ń jí ni ẹjọ́ ń dóra yín. Gbé ìbọn ṣakabùlà kó yìn fún kó yìnbọn fún jẹ. Tó bá pa Latrine, ṣó ti get me say, wà nísinmi. I swear. Who doesn't agree to what I'm saying? Tó bá pa Latrine lénìí. Torí gbogbo Genesis Fọlá náà Latrine ni. Genesis pé ojú ọjọ́ Gistlover, ìwọ tó jẹ́ pé ọjà ẹ ló ń tà lórí Instagram, kò sẹ́nibọ̀dì tó mọ̀ ẹ́, Latrine ni. Genesis wọ́n gbé ìhòhò wá, ìhòhò Latrine náà ló ń pín kiri. Genesis pé wọ́n ṣe death certificate, Latrine ni. Tó bá wo gbogbo ogun tó ń jà ẹ̀ ń sìn, Genesis bricklayer, Latrine náà ló tún mọ́ máa yẹn wá. Ó máa yí ẹ̀ ń sìn pé ogun tó ń jà ẹ̀ kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Mr. Latrine gangan ni Gistlover. Mr. Latrine gangan ló ń pín information ẹ̀, òun gangan ló fẹ́ pa ẹ́. Kí ló dé tó jẹ́ pé gbogbo ibi tó bá ti lọ, wọ́n ti lọ dẹ̀yàn lẹ́ẹ̀dẹ̀ ẹ̀ síbẹ̀? Kí ló dé tó jẹ́ pé gbogbo ibi tó bá ti dé, wọ́n ti dẹ èèyàn lẹ́ẹ̀dẹ̀ ẹ̀ síbẹ̀? Báwo náà ṣe mọ̀ pé òun lọ síbẹ̀ kán tó lọ dẹ̀yàn lẹ̀? Mr. Latrine tẹ́jọ kúrò nílé, òun ló lọ fún wọn ní information. Ṣó mọ̀ pé gbà tó lọ sí Abuja tó sọ pé o lè san owó bottle water, you have to call Mr. Latrine. Mr. Latrine ló mọ gbogbo nǹkan tí gbogbo kéèsì tó fi ń nullify case àti ti Ìdúmọ̀tà o. Mr. Latrine mọ̀ pé òun lọ sí Ìdúmọ̀tà, òun ló lọ dẹ́nu Ìdúmọ̀tà. Ó ti pè wọ́n bẹ́ẹ̀ wípé Lizzy ń bọ̀ o, ó dẹ̀kù borí, ẹ̀bọ́ ẹ̀kú ẹ̀ kẹ̀dà petrol lé lórí. Mr. Latrine ló lọ bá wọn, ló sọ fún wọn. Kí ló dé tó jẹ́ pé ìgbà tó ń lù ẹ̀ tó ti fẹ́ lù ẹ̀ pa ní Ìdúmọ̀tà, tí oyún ìbejì tó ń jábọ́ lára ẹ̀, kí ló dé tó jẹ́ pé Mr. Latrine was nowhere to be found? Òun ló lọ set ẹ̀ up nínú Ìdúmọ̀tà. Am I making sense? Ìwọ náà jókòó kó wò náà. From the beginning of your problem to ibi tá a délé ní tó fi di wèrè sórí social media, kí ni ìṣòro ẹ̀? When you identify this problem, you will know how to solve it. Mr. Latrine mọ̀ pé ó ti lo oògùn fóun, òun ò lè lọ mọ́, òun ti jẹ̀fọ́. Ó ti bu ice cream sórí okó òun ò lè lọ mọ́. The next thing tó dẹ̀ mọ̀ ni pé òun lè bà tiẹ̀ jẹ́. Mr. Latrine ló lọ ń sanwó fáwọn tó wà lórí Instagram, Facebook, tó ń fún wọn lówó pé kán máa blog ẹ̀. Torí táwọn yẹn bá ti wá pè ẹ́, irúgbà tó sọ pé Gistlover pè ẹ́ yẹn, wípé Mr. Latrine settle ẹ̀ yẹn, owó ẹ̀ náà fi settle ẹ̀. At the end of the day, kí ló tún máa ṣẹlẹ̀? Wọ́n á tún fún Mr. Latrine ní percentage, wọ́n jọ máa pín 50-50 ni. Èèyàn tó ra fóònù fún Fọlá lénìí, Mr. Latrine ni.
if you look at the genesis of everything, wàá rí pé wọ́n tún sọ pé Mr. Latrine lẹ́yìn ìgbà tó ti fẹ́ ẹ tán sínú ilé ó tún sì ń yọ lọ kẹ́lẹ́kẹ́lẹ́ lẹ́yìn ó tún sì lọ ń bá Fọlá sùn pẹ̀lú gbogbo dàńṣíkí. Wọ́n ní ọjọ́ yẹn gan pé dàńṣíkí yẹn gan ó kọ́gi tó bá lọ wo dàńṣíkí ọkọ ẹ̀ níjọ́ tó wọ̀ jáde wàá rí pé ó kọ́gi ibìkan yá ń bẹ̀ torí pé kò gba ẹnu ọ̀nà Fọlá. If you look at this problem very well, you will understand that the solution is just right there at the tip of your fingers. But you cannot see it like that. Èèyàn tó sọ ẹ́ di èèyàn tó jẹ́ pé you must ṣàlàyé on social media tó jẹ́ pé ọmọ tún ya birùn ta ló tiẹ̀ tún fún ẹ ní spam tí ò bá ń ṣe pé set up ni ta ló lọ set ẹ up ní hospital tó lọ ya fọ́tò ẹ̀ tó gbé fún Gistlover tí ò bá ń ṣe Mr. Latrine. You've been a girlfriend for 20 years to Mr. Latrine. Ta ló lọ set ẹ ní Mecca tí ò bá ń ṣe Mr. Latrine. Gistlover ò mọ movement ẹ kò sí bó ṣe fẹ́ mọ̀. The only person that knows your movement is the person you've been his girlfriend for 20 freaking years. Olóde èèyàn sí ẹ mo ní tá bá mú Latrine dáadáa òun ni Gistlover. Ṣé tí ń decode ẹ̀ sí. In fact Mr. Latrine ló lọ sanwó fún Hakeem ọkọ àwọn single mother wípé kó wá máa dress ibi tiẹ̀ kó máa blog ẹ̀. Tó bá gbé gba fóun Mr. Latrine bó ṣe wà yẹn wàá rí òun àti Gistlover gbogbo conversation wọn ló máa wà ńbẹ̀. Èèyàn tó dá spam sí ẹ nínú tó fi bímọ abirùn Mr. Latrine. Èèyàn tó tún jẹ́ kó bímọ tí ò tún jẹ́ kó ní ìfọ̀kànbalẹ̀ láti tọ́jú ọmọ Mr. Latrine ní sẹ́ aláwọn ní sẹ́ Alhaji Temu àwọn gangan ní. Mo ní ṣakabula má lo pistol sórí ìbọn tí máa pásítọ̀ yẹn mú dání tó kéré yẹn ìyẹn wọ́n lè tètè pe ọta ẹ̀ jáde. Ṣakabula wàá ti rẹ́ sínú oògùn ṣé o mọ̀ pé oògùn ṣe dáadáa wàá gbé fún jẹ lójú oorun wàá rí pé ẹsẹ̀kẹsẹ̀ ìsinmi máa dé báyìí. Business ẹ tó ń seize tó ń ségè tó ń lọ tó ń bọ̀ yẹn gbogbo ẹ máa flow báyìí ni. Yours truly wàá máa breeze kúrò ní ayé ọjọ́ tó bá ti lé ọmọkùnrin yẹn kúrò lẹ́ẹ̀dẹ̀ ọjọ́ yẹn ló máa nísinmi. Táwa náà bá fẹ́ sọ ń sìn ó yẹ ká sọ pé kán lọ mú DNA test kí lorúkọ ọmọ yìí Àríkẹ́ wá tó o bá tún bá àtọ̀ Mr. Latrine nínú ẹ̀ pè mí lọ́mọ àlè. Mo ní ogun tó ń jà ẹ́ Latrine ni òun ló bẹ́ẹ̀ sùn ló bẹ́ẹ̀ ń jí tó ń dú ẹ lójoojúmọ́. Ọjọ́ tó sọ pé ẹ lọ gbalẹ̀ onílẹ̀ ṣebí Latrine náà ló tún lọ gbalẹ̀ onílẹ̀ tó fi wá ń bojú ẹ̀ jẹ́ lórí social media lọ́dọ̀ àǹtí Tóyìn kí lorúkọ Tóyìn yẹn. Tó bá wo gbogbo aburú tó ti ṣẹlẹ̀ sí ẹ ní orí social media for the past 5 years tí gbogbo àwọn tó ń dì camp lẹ́nìí Mr. Latrine ni òun ló ń jẹ́ kán dì camp. In fact Mr. Latrine wà nù DM mega testimony. Mr. Latrine ló lọ DM gbé pósí tó bá mọ̀ ìyẹn MHM. Mr. Latrine àti Esabod wọ́n máa ń sọ̀rọ̀ regularly báyìí. In fact gan Mr. Latrine gba Kútọ́nù wọ Tanzania nígbà wedding yẹn. Tó tún fẹ́ gbọ́ gbogbo pé kò sún létà ń wá káàkiri Tanzania ló wà. Tó bá ní ìgbéyàwó tínú ẹ̀ bá dùn ọmọ àlebẹ̀ ni ò máa tí dàgbà. Ogun tó ń jà ẹ́ lé ní Lisoso ogun ọkọ ni o ò lè wà nílùú ọkọ ẹ kán tún máa kógun jà ẹ́ èèwọ̀ ni. Tán bá kógun jà ẹ́ lẹ́kọ̀ọ́ ibẹ̀ yẹn ò kì í ṣe ilé ọkọ ẹ àgbọ̀ yẹn. Bọ̀ báwo ló tún ṣe máa wà ní Ìbàdàn tán tún máa stock ẹ ó máa wà ní Ìbàdàn tán tún máa set ẹ up.
wọ́n ti bojú ẹ̀ jẹ́ ní Ìdúmọ̀tà, ṣé wọ́n tún wá bojú ẹ̀ jẹ́ ní Ìbàdàn nílùú ọkọ ẹni? Ká tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn báyìí, Mr. Lateef á tún sọ pé kó tún da kíní ìwọ ní inspiration mi náà, ṣó o mọ̀ ni? Ẹ tún da kíní ìbojú sí i, wọ́n bá tún máa mú ẹ lọ sí inú ọjà ń sìn báyìí, wàá tún rí nǹkan jí lọ́nbẹ̀. Ẹ jọ Ìbàdàn ni wọ́n wà ń sìn o, wọ́n ti wọ Ìbàdàn ni o, ẹ tilẹ̀kùn yín dáadáa, ẹ ti ilẹ̀kùn yín dáadáa. Ojú Mr. Lateef gan ó jojú olè, tábàárí ẹjẹ́ abára wọ sòótọ́. Ojú Mr. Lateef tẹ́yìn gan bá wojú ẹ̀ kónkó báyìí ní bí ojú àmúrọ̀bà ni. Òun gangan ló fẹ́ ba ayé ọmọbìnrin jẹ́, kò sẹ́nìbọ̀dì, kò tẹ̀ sẹ́nìbọ̀dì tó rí lìtòsó, kò sẹ́nìbọ̀dì tó rán rí lìtòsó. Àdótòṣì yẹn Mr. Lateef middle name ẹ̀ nìyẹn, torí ẹ̀ ló ṣe do tó fi bẹ̀rẹ̀ sí tòṣì. Òun gangan ló ń fún Ìyábọ̀ ní gbogbo information ẹ̀. Torí báwo náà ṣe fẹ́ mọ information? Òun ló ń ṣe ẹ́ tó ń gbà ẹ̀. Mr. Lateef jẹ́ tún sọ fún ẹ ní ọjọ́ bẹ́ẹ̀dì ẹ̀ táǹtì Tọ́pẹ́ turn back, Mr. Lateef ló jẹ́ kó wọṣẹ́, òun ló pàǹtì Tọ́pẹ́ pé kán turn back kán má kọrin. Òun ló pe àǹtí Tọ́pẹ́ wípé kán turn back kán má kọrin. Alhaji Temu. Lizozo, I need you will learn the hard way. Wàá ké, wàá fẹ́ ké kú. O tún change location. Ogun ayé tún bẹ́ẹ̀ change location. Ibo ló fẹ́ lọ tó fẹ́ ní ìsinmi? Wọ́n gbé ẹ lẹ́ni high, wọ́n gbé ẹ lọ sí Amẹ́ríkà, wàá sì máa jagun ni, ó máa jagun èyí tó o máa fi kú ni. Ó ní mò ń sọ pé kí ló tún kù sí? Kò sí nǹkan kan mọ́, ìkanra ló bá dé. Fi ọmọkùnrin ilẹ̀ tó bá jẹ́ pé o ti mọ̀ ńgbà yẹn kó o ti fi ilẹ̀ tefetefe, ayé á ti rìn ju báyìí lọ, ayé ò ní padà sẹ́yìn. Àtọ́jọ́ tó ti fẹ́ ṣe ló dàbẹ̀ ní pé ẹ má jẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀. Àtọ́jọ́ tó ti lọ gbà á ṣe ló dàbẹ̀ ní pé o lọ gbé ogun ayé obìnrin kan o dẹ̀ gbé sínú ilé, ogun ayé tiẹ̀ wá multiply, ogun wá ran ogun mọ́ ẹ lára. Ṣé o ti rí nsìn? Mo ti fún ẹ ní expo, mo ti sọ nǹkan tó ń ṣe ẹ́ fún ẹ, ìwọ ló wá mọ bó ṣe fẹ́ handle ẹ̀. Torí mo sọ fún ẹ náà gbogbo nǹkan tó ń sọ pé Àdótòṣì àǹtí Ìyábọ̀ kò tẹ̀ ṣe Àdótòṣì, àǹtí Ìyábọ̀ torí àti mèèyàn tó ń pè l'Àdótòṣì yẹn sí by Mr. Lateef ni Alhaji Temu. Àǹtí Ìyábọ̀ tó ń sọ pé ó ń stock ẹ kò sí Ìbàdàn pẹ̀lú ẹ o. Alhaji ló lọ mú bricklayer wá o. If by default ọmọ ọgbọ́n tó pe rẹ̀ ó yẹ kó ti mọ̀ pé Alhaji ló ń sẹ́ẹ̀tì ẹ sínú iṣẹ́ o, kó ṣáà tètè kú ni kó lè rí wíìlì jogún, kó lè lọ fẹ́ Fọlá padà. Eré tó ń sá nìyẹn. Èkó yẹn wọ́n lè tètè má rí ẹ pa, bọ̀ sórí Ìbàdàn tó wà yẹn pápápá ni. Oníkọ́bẹ̀ ẹ̀bà Alhaji kò má mú yan wá. Kí ló dé tó jẹ́ pé èèyàn tó ò fẹ́? Wọ́n ní ọbẹ̀ tí baálé ilé ò kì í jẹ, ìyálé ilé ò kì í sè. Ìyàwó ẹ̀ Mr. Lateef kí ló dé tó jẹ́ pé ọbẹ̀ tó ò fẹ́ ìyẹn gangan ló lọ sè fún ẹ jẹ, èèwọ̀ ẹ gangan ló lọ sè fún ẹ jẹ. Àwọn ọmọ Yorùbá tó ò gbà tiwọn rárá, òun gangan ni ọkọ ẹ lọ mú wá as bricklayer. Ọkọ ẹ ló set ẹ tó set ẹ up tó jẹ́ kó wọṣẹ́. Ó fẹ́ kó kú pápápá. Ṣé bá sọ fún ẹ? A ní kò sí ọkùnrin tó wà right mind ẹ̀ tó máa ṣe bí òsínwín kiri lójoojúmọ́ tó máa fi ẹ́lẹ̀. Ọjọ́ tí àǹtí Ìyábọ̀ tó ń ṣe back to back pẹ̀lú ìwọ ni àbí ta ló ń ṣe back to back fún nígbà election yẹn. Ọkọ ẹ̀ Polo bó ṣe ra tíkẹ́ẹ̀tì fún nìyẹn pé lè tó ṣe tó ó yá máa bọ̀ ní Dubai kó wá jayé díẹ̀. Bọ̀lá tí ò rí bí gbé ẹ lọ lẹ́yìn kó gbé ẹ lọ site kó máa gun caterpillar, ó sì máa gbé ẹ gun òpó náńjọ́ kan. Torí ibẹ̀ yẹn ẹnu kìnìún lówó wà. Transformer iná ó sì máa sọ pé kó lọ gùn jọ́ kan.
máa yẹn wá ọ̀nà tó fi máa pa ẹ́ pápápá so that ikú ẹ̀ ó máa ti tètè kúrò ńlẹ̀ á lè jogún ẹ̀. Ó ní mo wá sọ pé ìwọ náà fi ṣe ẹni yára lògùn gbé, kò sí nǹkan tó lé ń bẹ̀. Ọjọ́ tẹ́yìn méjèèjì tẹ́ bá fira yín sílẹ̀ wàá rí pé peace of mind tó ń wá tí owó ò lè rà ó máa padà wá sínú ayé ẹ̀. Kò jẹ́ bó ṣe jẹ́ o. Má ṣe rí láṣẹ pé have a wonderful day. I hope you will be able to sùn mọ́jú pẹ̀lú eléyìí tí mo sọ. Mi ò ṣèdí ẹ o. Òótọ́ ọbẹ̀ náà ni mo ti wá sọ fún ẹ. Since nobody is talking about it, let us talk about it. God bless you, everybody. Have a wonderful day. Bye.